àgbélébùú àlèmí ti wá ọmọ ọba lèmi gbogbo ìtàn pátá nípa ọba gbogbo ẹ̀ la mọ̀ Wàsíù ò tẹ̀ sí ńbẹ̀ so ẹgẹ́nì kankan máa sọ pé Tinubu ó ń wo political power tó ní torí pé ó wò sọ pé òun ní Godfather as a president ó fẹ́ influence post yẹn àwọn ọmọ Ìjẹ̀bú ni kí wọ́n dìde. Orí tó wá máa dádé kò ní ṣaláì má dádé irrespective of any background anybody bá ń refer sí orí tọ́lọ́n bá ti destine pé eléyìí ó máa dé adé tí Ọlọ́run bá ti kọ́ mọ́ Ayinde Marshal pé Awujale yìí ìwọ Abdul Wasiu ọmọbọláwọn yìí ni mo kọ́ fún kò sí nǹkan kan anybody lè ṣe kò sí anything anybody lè ṣe. Ó mà ti di gbàs ó ti di gbòs ó ti di gòbè báyìí lórí ọ̀rọ̀ pé talẹni tí yóò jẹ ọmọ oyè tuntun tí ń ṣe Awùjalẹ̀ tuntun fún ilẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ ẹ wò ó ọ̀pọ̀ rògbòdìyàn ohun màlúmà ti surround the interest King Alhaji Wasiu Ayinde Marshal K1 the ultimate olórin Fuji nípa pé bí àwọn kan ti ṣe ń sọ wípé kò lẹ́tọ̀ọ́ sí ọba náà táwọn kan sì ń sọ pé kí ló dé tí ò ṣe lẹ́tọ̀ọ́ sí ṣé òun kọ́ ni olórí ọmọ ọba ni ṣé ọba Awùjalẹ̀ yóò wá fi ẹni tí kì í ṣe ọmọ ọba jẹ oyè Awùjalẹ̀ ni ẹ wò ó ẹgbọ́n ohun táwọn èèyàn ń sọ torí pé kí ni ọ̀rọ̀ náà ti di debate káàkiri àgbàlá ayé báyìí tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ tí ń rè tẹ́yìn bá ṣe ń wo ìkànnì wa Oduduwa Voice TV ẹ má gbàgbé láti bá a buwọ́lu subscribe button ẹ̀yin tẹ̀dẹ̀ tí ń wò wá tẹ́lẹ̀ ibi tẹ́ ẹ ti ń rówó tẹ́ fi ń ra dátà lórúkọ Jésù àgbà náà ní wọ́bẹ̀ ó yá ẹgbọ́n ohun táwọn ará ìlú ẹgbọ́n ohun tí wọ́n ń sọ. àgbélébùú àlèmí ti wá ọmọ ọba lèmi gbogbo ìtàn pátá nípa ọba gbogbo ẹ̀ la mọ̀ Wàsíù ò tẹ̀ sí ńbẹ̀ so ẹgẹ́nì kankan máa sọ pé Tinubu ó ń wo political power tó ní torí pé ó wò sọ pé òun ní Godfather as a president ó fẹ́ influence post yẹn àwọn ọmọ Ìjẹ̀bú ni kí wọ́n dìde wọn gbọ́dọ̀ gbà fún òun ṣòro Wàsíù là ń wá ìtìjú ni ó máa jẹ́ fún wa tí Wàsíù bá jọba o ìtìjú because tout ló máa gbọ́ sórí oyè Ìjẹ̀bú yẹn láti bẹ̀ ọ̀wọ́n tó tún worst jù lọ náà máa du ipò yẹn tó bá yá because wọ́n ti rí as an example pé ó lè make it through so ọ̀wọ́n yẹn pọ̀ nílẹ̀ mọ bàbá oníjẹkújẹ yẹn ni ká lọ bá wí because ọ̀rọ̀ bá jíjẹ nísìnyí wọ́n fi oyè ìdílé fẹ́ máa ṣe mọ́ wọ́n fẹ́ máa fi owó máa rà á. So àwọn ọmọ Ìjẹ̀bú Òde níṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ Ìjẹ̀bú because oyè Awùjalẹ̀ kò ń ṣe ìtẹ́ lásán ìtẹ́ yẹn lásán fúnra ẹ̀ gangan nílẹ̀ Yorùbá lápapọ̀ ìtẹ́ tó ga jùlọ ni the first nílẹ̀ Yorùbá òun ni ìtẹ́ Awùjalẹ̀ wà and kò ń ṣe pé ìyẹn nìkan Awujale is the paramount ruler for the whole Ijebuland, not only Ijebu Ode. Ijebu Ode no ba o. Kò lọ bèrè Ijebu Ode no ba o. The whole paramount land Ijebuland ní Awujale wà fún. And kò lọ wo history Awujale. Ilẹ̀ Awujale, ibi tí Awujale ti jáde, ó dé Èkó yìí, títí dé Ẹ̀pẹ́, títí wọ Ìkàtẹ́ tẹ́ rí yẹn. Kẹ́ lọ wo history dáadáa títí kan Ìkàtẹ́ gbogbo àwọn kí ló máa ń porúkọ àwọn àbí àjá yẹn gbogbo bẹ ní ilẹ̀ Awùjalẹ̀ dé. Bẹ́ẹ̀ ni history covers it. Àwọn nítorí wọ́n ń gbà Èkó òun náà fi gba gbogbo ilẹ̀ yẹn dé gbogbo bẹ́ẹ̀ Awùjalẹ̀ wọ́n cover títí dé Ìkàtẹ́ láti bí Ìkàtẹ́ yẹn ló ti bẹ̀rẹ̀ lọ sínú Ìjẹ̀bú lọ́hùn. So ìṣòro ọba jíjẹ kò tọ́ sí Wàsíù mọ̀ kankan ó kàn lo influence ni. Ẹ ṣeun. Mímọ̀ kan tí Wasiu Ayinde tún wá in fact kò yé mi tí òun tó ń pín yẹn wá kò yé mi at all because he has make name he has make everything influence yẹ ó ti ní influence but not pé kó influence ẹjọ bá ti kọrin sẹ́yìn
ó ní àbàṣọ orí ìdẹ̀gbà káfíńyàn jẹ́lẹ̀ mọ́mọ́ ó ti jẹ́lẹ̀ mọ́mọ́ ti jẹ́ sẹ́rí ó ti jẹ́lẹ̀ mọ́mọ́ ó ti jẹ́ gbogbo ẹ̀ global face one dídì ti sẹ́ríkì. I believe he should stand as one of the Afobaje in Ijebu. If he really knows his right and is stand in Ijebu, he should stand as one of the Afobaje in Ijebu, because he has gained this ground in Nigeria as a whole, not even Ijebu alone, in Nigeria as a whole. So what else are you looking for? I don't know, because if Ijebu town Ijebu more right one, well, let us work because the charisma is not there, the leadership is not there. It doesn't have leadership charisma. And anyway work over many charisma and a lot of qualities. Wasiu Ayinde is the person that wants to say everything at all costs. He wants whatever he said to be nailed. And Oba Okinshebe, Oba Okins, as in Oba Man Gwawan, Oba Okinsoro, be any because of Siwaju. I don't know what they put away in your acne long. Along I go at this stage. And not to be sample one Bill Marco analyze our few minutes ago. All I go at this stage. I'm a white. On all of the theater one, what have you by a Tessie? On the near airport, Nick Bayan, simply very curious. All name me a low. Playing your career. I think we go bury that few months ago. I think the things are forgotten. Jerry, kò kàn tí ever join àwọn afọbajẹ láíláí torí làmú rẹ̀ ló ń fọbajẹ ń Jẹ̀bú. Àwọn tó dẹ̀ ń jẹ́ làmú rẹ̀ wọ́n mọra wọn. It can never even near being an ìlàmú rẹ̀. Débi tó máa lóun fẹ́ jà. The ìlàmú rẹ̀ are the king makers. They are the afọbajẹs. Wọn ò dẹ̀ kí n fowó ṣe, wọn ò dẹ̀ kí n fowó wọbẹ̀. Ìtàn Ìjẹ̀bú dúró lé lórí. Kò lè jẹ́ làmú rẹ̀ láíláí. Oyè Ìjẹ̀bú oyè Awùjalẹ̀ kì í kàn ṣe oyè pé torí pé mo ní connection. Ẹni tó bá tọ́ sí tó jẹ́ tó wà tó yẹ pé right ẹ̀ ní tí fa mú nǹkan tó yẹ kó go for nìyẹn. Wọn gbọ́dọ̀ sọ pé torí pé ẹnìkan mọ president rẹ̀. Even nǹkan tá a bá jẹ́ kí oyè Awùjalẹ̀ rí bẹ́ẹ̀ is a slap fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú. Fún gbogbo Ìjẹ̀bú lápapọ̀ ní is a slap. Pé torí pé ẹnìkan mọ Tinubu ló ṣe fi jẹ́. It's a slap. Tinubu tẹ̀sẹ̀ ń dárúkọ yìí gan-an ẹ̀yìn èèyàn. Yeah. Tinubu bá wò ó ọ̀rọ̀ yìí. Honestly, and I know it might be pé ó mọ àwọn ẹnìkan ọ̀bẹ. Ẹni tó bá yẹ kó jẹ́. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ẹni tó bá yẹ kó jẹ́ ẹni tó bá tọ́ sí mi kan fún kì í ṣe pé torí pé mo lẹ́sẹ̀ mo mọ̀ yàn. Nǹkan tèmi fẹ́ sọ nìyẹn. Tí Alhaji bá dọ̀bá ń sìn, ṣé Destiny Boy ní ká ló máa pè fún olórin ni àbí ta ni? Kí ló ti sọ rẹ̀ fún alẹ́ àwọn tó ní kó wà sáyé lọ́mọ? Àwọn olórin kan fẹ́ ká Alhaji ìjọba kan fẹ́ máa lákẹ́ òsì náà ni. Pàṣẹ òsì náà ni. Wọ́n fi wèrè wo wèrè òsì mẹ́. Ilé ẹ mọ̀ pé mo ti ní mo fẹ́ pè yẹn fún yín mi àtàntí tó sì la fẹ́ pè. Èmi Ọlọ́run ò ní jẹ́ ní òsì mi. Ìbàdàn náà ni o ti máa dúró. Ẹ ṣọ́ra yín, ẹ má dárúkọ bẹ́ẹ̀. Ọ̀dà. Ìbàdàn ló ti máa dúró. Àti péjú ẹ̀ ní nǹkan ṣe kí n pe wèrè la fi ń wo wèrè fún yín. Èèyàn méje òjò ń pè lẹ́kọ̀ọ́. Ó ti dá. King Wasiu Ayinde ìdílé ọba ló ti jáde. Gbogbo nǹkan láyé yìí orí kádàrá. Tí Ọlọ́run bá kádàrá ẹ̀kan máa débẹ̀ fine. Àmọ́ àwọn facility tí wọ́n fi ń ṣe ìlú Wasiu Ayinde ò ní. Àwọn fans wọn lè sọ̀rọ̀ sí mi kán bú mi lẹ́yìn o. Àwọn facility tí èèyàn fi ń ṣe ìlú Wasiu Ayinde ò ní. Kí ni facility tí èèyàn fi ń ṣe ìlú? Kò ń ṣe owó, kò ń ṣe ipò. Èèyàn mẹ̀kúnnù ó lè dé orí àléfà. Ó dẹ̀ máa ṣe dáadáa ju ẹni tó ní owó tó ní ọrọ̀ lọ nílé ayé. Ẹni tó fẹ́ jẹ ọba àbí ẹni tó fẹ́ jẹ olórí èdè àbí olórí kan á ní àmójúkúrò. Tinubu bó ṣe wà yẹn ó ní àmójúkúrò, ó ní àmúmọ́ra, ó ní ẹ̀mí ìdáríjì. Tinubu ò ní ẹ̀mí ìgbéraga. Ẹ jẹ́ ká sòótọ́rọ̀, tá a bá sọ àákú. 75% àwọn ọmọ wa ní Lagos Island 25-30 years ago tó ń jalè tó ń para wọn ṣẹ́rìntìn. Tinubu ló wò pé instead tán ni màá fi máa dàlú wọ́n máa ní fúnṣọ
lọ́bẹ̀rẹ̀ sí ní create àwọn ibìkan káàkiri tó wá jẹ́ pé gbogbo wọn wá padà ń jẹ́ èèyàn 65% àwọn ọmọ ọ̀tá yẹn ṣẹ́ mọ́ àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ ẹni tó ra irinṣẹ́ fún ẹni tó ń sponsor tó ń lọ school àwọn ìyá àgbàlagbà tí wọ́n fún lówó jẹ every month àwọn ọmọ ọ̀tá tẹ́rí tẹ̀rọ bí àwọn responsible yẹn. bẹ́ẹ̀ni ìyá mi. ṣẹ́mú ẹlòmíì tí wọ́n ti gba ìsọ̀ fún ní gbogbo Lagos Island Òṣùmú Balógun yẹn tẹ́niyẹn ò sanwó sọ tí wọ́n jẹ gbọ́dọ̀ já tíkẹ́ẹ̀tì fún. ìyá mi ajá fún mi ẹ ṣé tẹ́ bá mi sọ ẹ ṣé. tó jẹ́ pé àwọn olówó tó ní kìmí tó lórúkọ wọn ò ṣe àǹfààní bẹ̀yẹn sí rí. ká ní owó ká ní lárí ká ní ọlá kọ́là ń pè ní olówó àbí gbajúmọ̀ àìmọye lómi tó yẹ pé owó tó wà lákàntì ẹ̀ láyé lọ́run kò ju $1 million lọ bọ̀ ẹni tó ti build nílé ayé ẹ̀ olówó ọlọ́rọ̀ mi ò build ẹ̀. God bless you. ibi tó bá ga òun làwọn èèyàn máa ń fojú sí. Orúkọ rere jẹ́ ẹ̀san wúrà àti fàdákà lọ. Tí Ifá bá mú ẹni tí ò ní ọlá tí ò níran ní Akilẹ̀ Ìjẹ̀bú yẹn nínú ọmọ oyè kan wípé eléyìí ní miskin gẹ́gẹ́ bọ́n Lárúbáwá máa ṣe ń sọ. Ìjọ́kíjọ́ tó bá ti dé ní adé yẹn báyìí ó máa ní gbogbo nǹkan tẹ́gbẹ́ ní láyé. Ẹ gbọ́ mi. Ìjọ́ tó bá ti dé ní adé Akilẹ̀ Ìjẹ̀bú yẹn ó máa ní agbára, ó máa ní ọ̀wọ̀, ó máa ní owó. Gbogbo oríṣiríṣi àgbáyé lọ sí máa donate fún àtẹ̀tọ́ wà lábroad àtẹ̀tọ́ all the country tí gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú wà ká wá sọ pé nítorí owó àbí torí pé lágbájá. ọ̀rọ̀ King Ayinde Marshal ti lẹ́tà interest lórí Awujale mo ti rí àwọn kankan tó ti ń já ròyìnròyìn lórí ẹ̀. Number one, orí tó wá máa dádé kò ní ṣaláì má dádé irrespective of any background anybody bá ń refer sí orí tọ́lọ́n bá ti destine pé eléyìí ó máa dé adé. Tí Ọlọ́run bá ti kọ́ mọ́ Ayinde Marshal pé Awujale yìí ìwọ Abdul Wasiu ọmọ Bọ́láwọn yìí ni mo kọ́ fún kò sí nǹkan kan anybody lè ṣe kò sí anything anybody lè ṣe mọ historical background ẹ ní o ó lágídí ní o ó kanra ní o kò kì í fẹ́ gba ọmọ tó bá bí síta ní o ó ń gba ọmọ tó bá bí o kò fẹ́ gba ìyàwó kan ní o ìyẹn ò disturb tí Ọlọ́run bá kọ Awujale mọ́ tọ́lọ́ bá dẹ̀ níbi the final pick ibi tí Ayinde Marshal ń lọ nìyẹn adébẹ̀ náà who are you to say no tọ́lọ́ bá ti sọ pé yes bọ̀dá bá ní ká wo analysis tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí èmi kàn máa mú wá bí ìmọ̀ràn ṣe rí pé kí wọ́n fẹ́ jẹ Awujale yẹn ó kọjá òye èèyàn Ọlọ́run ló nìyẹn gbogbo àwọn tó dẹ̀ ń di ọba àgbọ̀ history èèyàn tó jẹ́ bíi tó ń tẹ̀lé ADC gọ́vnà kan kò yé ìgbà tó yá ó dọba Ọlọ́run kọ́ mọ́ ni aláwọn kan tó yẹ pé big street man ni wọ́n Fuji music lover ni wọ́n ìgbà tó Ọlọ́run kọ ọba mọ́ wọ́n dì náà kí á ní ti K1 ti fẹ́ ṣe fẹ́ nira kò gbọ́dọ̀ nira náà bọ̀kọ̀ tó wà bẹ́ẹ̀ náà ni pé fún most of us tá a mọ̀ bí tó di bá gbé wa lọ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́ torí ọjọ́ ọ̀la ẹ wà humble ẹ wà focus ẹ wà respectful ẹ má yẹ kó bá yín níbi jàgídíjàgan ẹ má yẹ kó bá yín níbi ọ̀tẹ̀ tí àsìkò kan bá tó ó máa dé náà ni
ẹ má fi èrú ẹ má fi já nǹkan gbà nǹkan tẹ́ ẹ̀ tí tò ẹ má gbà Ọlọ́run lè ní plans ẹ̀ fún yín kẹ́ńtà máa bára ń jẹ́ lórí nǹkan kéékèèké so tí K1 lọ́bẹ̀ yẹn destiny ló máa prevail ó ti kọ́ Ọlọ́run ti kọ́ so tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà nìyẹn bọ̀ṣẹ̀dá àti mọ̀ nǹkan tọ́lọ́run kọ́ fún wa táwa ń ṣe nǹkan kan lọ́wọ́ báyìí àyẹ̀yẹ̀ mo fẹ́ pè sí àkíyèsí ààrẹ nǹkan tó ní ẹ tó bá tí K1 bá di Awùjalè ta ló máa kọrin fáwọn Tinubu ní 2027 àìmọye tí K1 bá ní òkè ọ̀gá alápàṣọ wẹ̀wù yẹn máa lọ́ntì ẹ àbí bá dẹ̀ ní òkè ẹ̀yin fúnman ẹ wẹ̀wù yẹn kan máa lọ àbí tí Bọ́lá Ahmed Tinubu wọn fúnra ẹ̀ bá ń wò pé ok ẹ̀yà ká pàwọ́dà ọba orin Saheed Òṣùpá continue Obesere continue àtẹ ló gbogbo ẹ̀yin ní Fuji nǹkan kan mọ́ ọ̀yà ẹ̀yin ọmọ ní hip hop ó yẹ jẹ́ ká lọ ìyẹn ò mátà mọ́ náà K1 náà ní ibìkan tó fi ọkàn sùn wọ́n mọ̀ pé tí orí bá máa dé gbà míì àwọn kankan máa ṣẹlẹ̀ bíi challenges tí K1 bá ń fọkàn sí Awùjalè bàbá fẹ́ rìtáyà nu music nìyẹn and bí bàbá wa dẹ̀ rìtáyà nu music ń sìn ilé Fuji kò lè dà owó náà àwọn tó gbé Fuji dání ti gbé dání already then tí K1 bá tó wà successful lórí Awùjalè ó wà ní history nìyẹn náà bí yes he once contested àìmọye àwọn tó ń du ipò gómìnà tó ń du ipò pírẹsidẹ́ǹtì tí nǹkan kò já mọ́ lọ ó ti wà ní profile wọn náà is either once an aspirant or once a candidate so kò bá di tí K1 bá dẹ̀ di Awùjalè tó mo bá K1 yọ o mo bá àwọn mẹ̀lẹ́bí ẹ̀ yọ o mo bá Fuji music industry yọ gbogbo wọn náà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ni but èmi ò ní bá anybody sọ pé ọba ò tọ́ séèyàn kan because èmi kọ́ ni mo kọ destiny but ẹ̀yà yìí gbogbo wa ọba máa tọ́ sí wa o ọba ò tọ́ sí wa o ẹ jẹ́ ká máa ṣọ́ nǹkan tá a bá ṣe ń sìn lórí ọ̀la kó máa fi counter wa.